díẹ̀díẹ̀ ló kù o. ọ̀gá ìkarahun ọ̀rẹ́ mi jagun buhari ọwọ́ àbẹ̀ idán jayé lọ idán ìwọ àti igi funfun ajísokun náà rẹ̀ náà. ìdúró náà ìjọ wo ló fẹ́ dẹ́kun àmúgbó mu sìgá rẹ̀ náà. ẹ mọ̀ para rẹ̀ ìwọ ọmọkùnrin yìí kí ló ń gbà ń bẹ gangan kí láǹfààní tí àmúgbó mu sìgá kí láǹfààní tí ń ṣe fún ọ mo fẹ́ mọ̀. ọ̀rẹ́ wa èmi fi ń kà sí cruise ní òtírí òun lélẹ̀ fives lásán ni mo fi ń kà sí cruise ní. mo fi ń kà sí cruise. mo fi ń kà sí cruise. godin cruise ní alẹ́ mi fi ń kà sí cruise ní. wo bí béèyàn bá ń sọ̀rọ̀ fún yàn téèyàn bá gbà torí tara èèyàn ni o ẹyẹ tíntín látijọ́ tó ti délé ayé títí ń pariwo tíntín ni máa wí níjọ́ wo lọ gbọ́ kó sọ pé tara ẹ̀ rí tiẹ̀ là ń wí fún ọ àti pàápàá ìwọ gangan fúnra rẹ gangan ó rí kà lẹ́yìn kínní ajísokun náà tó ẹ̀ mú un táwọn elétò ìlera tí wọ́n kọ́ bẹ̀ pé smokers are liable to die young sọ fẹ́ kún kékeré ni. yọ jẹ́ ìjọ lè rí smokers are liable to die young èèyàn mélòó ló gbọ́ pé sìgá ti parí. sìgá mi ò rókun sìgá ní títì lóòótọ́. kò kí n pààyàn. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ n téèyàn bá ń jẹ díẹ̀díẹ̀ ló wo kí wàá láǹfààní n tá à ń jẹ téèyàn ń jẹ gangan ní kọ̀rọ̀ tí ò lè jẹ gbangba láàrin èèyàn. dákun ṣé inú igbó ni mo wá wà yìí àbí ìta gbangba inú mo wà yìí. ọjà ẹnu ẹ lọ wa bí bá ń bọ́ sọ tó o gbọ́ ọlọ́run ò ní jẹ́ òkun kékeré. èmi gbàgbé sájà sọ́dọ̀ rẹ tiẹ̀ dèmí ní kí wọ́n mú bó bá ti ní kinní rẹ tó ń jẹ ọtí ọlọ́run mọ̀ràn jẹ́ ìkú níbọ̀ jẹ́ mẹ́ ọ̀ sì pé ń jẹ ọ̀ sì lé fún jẹ́ lágídí. sórí ńgbà tó ti ń bọ̀ ibi chájà ń lò bá lọ direct tó bá lọ mo bá tí wúlẹ̀ máa ń dé mi láàmú ní ìwọ ìgbà kan ó dáa fún ìlera ara rẹ. ó dà ń kó o ṣe é gbà kan kọ gba méjì ni orí ọ̀pẹ mọ ìgbà díẹ̀ tó kù rẹ̀ náà díẹ̀ ló kù o. kò sí kí ló burú ń bi rọ́. jẹ díẹ̀ sí i lánú kó o jẹ díẹ̀ sí i lánú. lóòótọ́ ni aya mi kí ló dé tẹ́ gbé kúrò lọ́sibítù. a ti gbé kúrò o. kí ló dé. nígbà tí a ní a lọ wọ́wọ́ wá. wọ́n ní ká lọ rè wọ́wọ́ wá. nígbà tá a rè yàn ọ̀yá táwọn dókítà ní ká ẹ máa gbé lọ. ṣé bí wọ́n bá tọ́jú rẹ̀ náà tẹ́lẹ̀ náà á sanwó ni. tẹ̀síwájú gbé wa lé ní ìsinsìnyí lọ́nà àbáyọ ìlú gangan ni owó tí wọ́n ní ká lọ rè wá wá. dókítà ní ká lọ wá 500,000 wá. yé 500,000. 500,000 ní o. 500,000. ìran mi kan ọ̀ka wọ̀nyí. ẹ̀dùn irú ẹ̀sán wo ló wá sí ọ̀rẹ́ mi sọ̀rọ̀ mi lùmọ́gùn ni àbọ̀ jẹmọ́jèlé tí wọ́n fi pé kẹ́ lọ rè mọ́ owó tó bá ń wá. kò kú lùmọ́gùn kò sì jẹmọ́jèlé lung cancer ló ń wò ó inú o. lung cancer. ní o. ṣé kìí ṣe àìsàn kìíní jẹjẹrẹ ọ̀nà ọ̀fun nù. bí dókítà ti pè gan-an. yéé níbo lọ̀rẹ́ mi wá ti kàgbá kó orú àìsàn yìí o. ayé ló lọ́wọ́ sẹ́rẹ̀ ẹ̀gbọ́n mi. n ò gbọ́. ayé ti lọ́wọ́ sọ́rọ̀ ẹ̀gbọ́n mi. ó ti dà ẹ má parọ́ máa yé o ayé kọ́ lọ lọ́wọ́ sọ́rọ̀ ẹ̀gbọ́n yín àbí ẹ̀gbọ́n yín gẹ́gẹ́ fọwọ́ ara rẹ̀ pa wàhálà. ara tí Yorùbá ń sọ rèé pé bí ara alẹ́ ẹni bá ń jẹ kòkòrò móbì tá a bá kọ̀ tá a sọ fún un olùwẹ́rẹ́ rẹ̀ ò ní já sùn lóru kọ̀tán èmi sì wí fún un mo pariwo mo ké tó mo pé igi funfun ajísokun náà tó ń mú ní gbogbo ìgbà yìí ọ̀rì yọ̀ lẹ́yìn ọ̀nìrọ̀ni ó ní láti jọ́ tèmi ti délé ayé ó ní ṣe mo rí ẹnìkan tí sìgá pa ni òótọ́ sì ni ìgbà tí sìgá wà á pa tọ́ wá sọ̀rọ̀ lágbo ara ní ìsìn gan. orí ọlọ́ o tèmi ò tiẹ̀ nírànlọ́wọ́ kankan tí mo lè ṣe 500,000 ìran mi kankan ọ̀kadù owó tó bá rí ayé mo ní kí n ṣe ó yá kí n ṣe lọ́ọ́ rẹ̀ foko bàbá mi kí n tí mo jogún kí n fi sọ́fà ni nítorí pé nìkan ní lung cancer kí ni ń dá ayé ò lè bí ọ̀lẹ́dẹ̀ yà o èmi náà bẹ̀ jù báyìí lọ nígbà tí ń ṣe tí ọ̀dà o ó ti yẹ yọ ọkọ̀ lẹ́kọ̀ọ́ ọlọ́run ní yóò kú yọ kẹ́kọ̀ọ́. ọ̀tọ̀ọ̀tọ̀ orí ọkọ mi ayé mọ̀ nípa o. bẹ́ẹ̀ kọ́ o ayé kọ́ lóníkà ayé kọ́ lóníkà lóòótọ́ ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ń ṣera rẹ̀ tí wọ́n ń parọ́ máyé àìmọye ènìyàn ni wọ́n ń fọwọ́ ara wọn fàjọgọ̀dì ságọ̀ ara wọn tí wọ́n ń pósó ilé àbájẹ́ ilé kan ní yọ wọn lẹ́nu
Mr. Lekere alálàwò ìmọ̀ràn àgbà fún ti sáà yìí òun o ni mo pè ní àfọwọ́fà. ṣe é rí báyìí, ṣe é rí ń tárákùnrin ọ̀hún tó fọwọ́ fà ṣáàgọ́ ara rẹ̀. kí láǹfààní ohun tá à ń jẹ tàbí ohun tá à ń mu tó ń kó ìyọnu bá àgọ́ ara wa? èmi àti yín ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, ẹ jẹ́ á ṣọ́ra fún lílo egbòogi olóró, ẹ jẹ́ á ṣọ́ra fún mímu ohun tó lè kó ìyọnu bá àgọ́ ara wa. ṣé bẹ́ẹ̀ mọ̀ ń pé mọ̀ọ́gún mọ̀ọ́ tẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ gbóyè ewùrà tí ò ní lẹ́mọ. ó wá ṣeé ṣe o pẹ̀lú gbogbo tá à ń wí àbí atótónu wa. bóyá a bá rí ibìkan tá a kù sí, ẹ mọ́ gbàgbé láti fi èròǹgbà yín ṣọwọ́ sí wa ní comment section. ẹ wò ó, ẹ sì lè ṣe wá lórí náà pẹ̀lú. ṣé ẹ mọ orí tẹ́ ẹ lè ṣe wá? ẹ mọ̀ orí tẹ́ ẹ lè ṣe wá ni pé ẹ̀yin náà jọ̀wọ́ ẹ bá wa subscribe sí ìkànnì tẹ́ ẹ wà yìí kẹ́ ẹ tó kù ń bẹ̀ kó lè fún yín láǹfààní láti mọ̀ ní ìgbàkúùgbà tá a bá fi fídíò míì tàbí fọ́nrán míì ṣọwọ́ síbẹ̀. ẹ ṣé bẹ́ẹ̀ tí ń gbọ́ wa. ìmọ̀ràn àgbà tọ̀tẹ̀ yìí kò ní jù báyìí lọ, òun náà ni mo pè ní àfọwọ́fà. ẹ jẹ́ gbogbo wa ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, pàápàá jùlọ àwa ọ̀dọ́ ọ̀wọ̀ yìí ẹ jẹ́ á ṣọ́ra ṣe, ẹ jẹ́ á ṣọ́ra fún ìmukúmu, ẹ jẹ́ á ṣọ́ra fún ìjẹkújẹ. ohun gbogbo tá a bá ti ń jẹ tàbí tá a bá ti ń mu tó lè kó ìyọnu tàbí làlúrí tàbí wàhálà bá wa lágọ̀ọ́ ara wa, ẹ jẹ́ á jáwọ́ ń bẹ̀ nítorí pé kíni ó léwu. Mr. Lekere alálàwò àní ìjù báyìí lọ lórí ètò wa tí a pè ní ìmọ̀ràn àgbà fún ti sáà yìí. ẹ ṣé, ikú ò ní pa yín, ìjàmbá ò ní ṣe yín, ibi ò ní ṣe yín o. àtèmi àtẹ̀yin àti gbogbo wa ká jọ fa ìkú dẹ́gbẹ̀ra. àá pàdé láyọ̀ ó tún di nígbà míì.